A kú dédé ìwòyí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin ìyá mi níbikíbi tí a bá wà káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Orogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ mi, ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Owó ò ní tán lọ́wọ́ yín. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà. Ẹ wá nínú ẹ̀kan tán kẹ́ ẹ torí kan. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like, ẹ comment. Nǹkan tí ò bá yé yín ẹ béèrè, màá ṣe àlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. Bá mi wá nǹkan fìdílé, kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí ewé àti egbò àwọn bàbá wa. Mo mú wá fún wa lénìí. Mo mú tuntun wá, ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi yìí, ẹ ti rí. Àtọkùnrin àtobìnrin àgbo ni mo mú wá fún wa lénìí. Àgbo akọ jẹ̀díjẹ̀dí, akọ jẹ̀díjẹ̀dí tí ò ń jẹ́ kí ọmọkùnrin lè ṣèṣe ọmọkùnrin nínú ilé. Tí jẹ̀díjẹ̀dí bá pẹ́nú ara ló máa ń di akọ jẹ̀dí. Ẹlòmíì lè máa ya ìgbẹ́ ẹ̀jẹ̀, ẹlòmíì máa ya ẹ̀jẹ̀ nígbẹ̀ẹ́, ẹlòmíì máa ya ikùn nígbẹ̀ẹ́, ẹlòmíì máa ya ìgbẹ́ kóbíkóbí, ìgbẹ́ tíntìntín tí wàá lè mọ́yàn ń dì í. Àwọn wọ́n ń pè ní tápà, wọ́n ń pè ní ìgbẹ́ tápà. Ẹlòmíì àwọn ní tápà ló ń ṣe wá. Tápà kọ́ ló ń ṣe wá o, kò sí àwọn núpé ló ń ṣe wá o. Tápà tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé àwọn bàbá wa ìgbẹ́ yẹn náà ń pè ní ìgbẹ́ tápà. Ìgbẹ́ kóbíkóbí tí ó ṣe tíntìntín tí wàá lè mọ́ wá ń dì í. Ìmí lè jẹ́ ikùn, ikùn wà lára rẹ̀. Òun náà ń pè ní ìgbẹ́ tápà. Wọ́n ní tápà ló ń ṣe wá. Ṣé wá rí àgbo yìí, ó ṣiṣẹ́ fún tọkùnrin tóbìnrin wa. Àtọkùnrin àtobìnrin wa làgbo ṣiṣẹ́ fún. Kódà a lè lò fún ọmọ kékeré tó bá ń complain pé inú ń run òun. Ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọ wa wọ́n fẹ́ràn nǹkan dúndùn dúndùn. Àwọn àgbàlagbà gan fẹ́ràn nǹkan dúndùn. Tí a bá ti wá rí i pé à ń jẹ nǹkan dúndùn tá a dẹ̀ ń jẹ yìí, ó ń ṣàkóbá fún àgọ́ ara wa ni. Kò tún ara wa ṣe o. Bí ìgbádùn rẹ ṣe wà náà ni ìgbádùn yẹn náà tó ń fa nǹkan sí wa nú ara. Àtèmi àti yín, àìsàn ò ní fara wa ṣe ibùgbé. Àìsàn ò ní fara wa ṣe ibùgbé. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ̀ ń fún mi lẹ́bùn kan sí kejì. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin tẹ́ ń fún mi ní káàdì, ẹ̀yin tẹ́ ń fún mi lówó, ẹ̀yin tẹ́ ń fún mi ní ìmọ̀ràn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Aburú kéré tóbi kò ní jẹ́ pín yín àtẹ̀yin àtàwọn ọmọ yín. Àwa ní gbòkú ọmọ, àní gbọ́mọ sí, àní gbáya sí. Àwa náà pàápàá àní dẹni àkọlẹ̀bọ̀. Àwa tí a bá rí i pé àìsàn kan ń ṣe wá nú ara, jẹ̀dí ni o, ọ̀pá ẹ̀yìn ni o, inú rúnrun, inú kúnkún, inú kúnkùn, inú tó ń gbóná, ẹ lọ bá mi wá bàrà. Èso bàrà òun náà lẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ẹ lọ bá mi wá bàrà àti pòpórò ọkà bàbà, pòpórò ọkà bàbà àti ẹ̀pà kún. Ẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra ẹ̀pà kún, òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Pòpórò ọkà bàbà, ẹ̀pà kún. Wọ́n ń pe ewé kan ní ewé ìràsá. Ẹ bá mi já ewé ìràsá yìí, ó ní igi ẹ̀ máa ń ní ẹ̀gún lára. Igi ewé yìí ó máa ń ní ẹ̀gún lára. Òun ni wọ́n ń pè ní ewé ìràsá. Ewé yìí la máa wá. Ewé ìràsá yìí
àti ewé tó wà lọ́wọ́ mi yìí, ẹ ti rí ewé sápó, egbò sápó òun là wá wà, egbò ewé yìí òun là fi kún, egbò ewé yìí òun là fi kún, àti ọ̀pọ̀n òyìnbó tí a mọ̀ sí pineapple, pineapple tí èyí tí gbó, ọ̀pọ̀n òyìnbó, pineapple bí àpẹẹrẹ kò ń ṣe tá máa lò léléyìí o. Ìdí ẹ̀ èyí tá ń jẹ yẹn, èyí tí ò tí gbó, pineapple tí èyí tí gbó, pineapple tí ò tí mature, á kan orí ẹ̀ yẹn, orí eléyìí bí àpẹẹrẹ pineapple ní báyìí, pineapple ní, á wá kan eléyìí, á kan kúrò, èyí tó wà nídìí ẹ̀ yìí òun la máa lò. Ṣé ẹ̀ ń kọ́lẹ̀? Ẹ máa kọ́lẹ̀, torí pé Ọlọ́run dá wa lónígbàgbé. Tí ò bá wúlò fún wa lónìí, yóò ṣàǹfààní fún wa lọ́la. Inukunkun, tí nǹkan oṣù obìnrin bá ń ṣe ségesège, a lè lo àgbo yìí náà fún un kó máa lò ó. Torí gbogbo àrùn tó ń ṣèèyàn inú ikùn ló wà. Àtèmi àti yín, àìsàn ní fi ara wa ṣe bùgbé. Báwo la ṣe máa ṣe? Ṣé rí ẹ̀pà kún yìí, ẹ fọ̀ nù dáadáa kó mọ́, ẹ gé kéékèèké sínú pot, bàrà yìí ẹ gé bàrà kéékèèké, ẹ gé kéékèèké, kóró tó wà nínú ẹ̀, síìdì tó wà nínú ẹ̀ yẹn, ẹ jẹ́ ká remove ẹ̀ kúrò, ká sọ́nù, ká dà wọ́n nù. Bàrà yìí là á gé kéékèèké sínú pot. Lẹ́yìn náà, ewé ìràsá yìí, ewé ìràsá á kó sínú ẹ̀, àti egbò sápó ẹ ká kó sínú ẹ̀ papọ̀, àti ọ̀pọ̀n òyìnbó tí a mọ̀ sí pineapple tí èyí tí gbó, ẹ jẹ́ ká gé òun náà sínú ẹ̀. A lè fomi kan sè é, ìyẹn tá a mọ̀ sí omi ògì. A lè fomi ìyómi sè é, tá a mọ̀ sí omi lásán. Àgbo yìí dára, kódà tí ọkùnrin ò bá lè ṣe ọkùnrin, ẹni tí ìdákọ́lẹ̀ bá ń dà láàmú, kí ló máa ń bí ìdákọ́lẹ̀ náà ni pé tí jẹ̀díjẹ̀dí bá ti pọ̀ jù lára, jẹ̀díjẹ̀dí ló ń bí ìdákọ́lẹ̀ wá. Ìdákọ́lẹ̀ ni pé láàrin ìṣẹ́jú méjì mẹ́ta tá bá ti wọlé sára obìnrin, á ti da òmìnira. Tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ṣáṣáṣá, ọkùnrin ó dẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀, ọkùnrin ó dẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ girlfriend ẹ̀. Báwo la ṣe máa lò ó? Ẹ ká máa lò ó ní àárọ̀ kùtùkùtù, àtọkùnrin àtobìnrin. Àárọ̀ kùtùkùtù ká máa fi kọ́ọ̀pù ká máa fi mu àgbo yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè lórí ẹ̀, màá ṣàlàyé fún yín yékéyéké. A ní rí jù báyìí lọ lórí ètò àṣírí ilé ìwé àti egbò àwọn bàbá wa. Ẹ dákun, babaláwo ló bá jẹ́ ni, pásítọ̀ ni, wòlíì ni, àáfàá ni, èyíkéyìí tàbá wò ó jẹ́, dákun bá mi share iṣẹ́ yìí, bá mi share ẹ̀, bá mi like, kó comment. Tó bá dìgbà míì, màá tún eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá. Ire o, ó dìgbà kan náà.